mo kí ọ̀gá wa àmọ̀tẹ́kùn oòdùà ẹ kú oríire ti ọ́fíìsì tuntun tí ẹ ṣí. ó sì wáá fi àkókò yìí kí Karunwi Media TV wípé ó kú orí ibú tó ń ṣe ní online ó kú orí ibú torí pé ẹni tó bá yẹ ká kíkú oríire la máa kíkú oríire ìwọ ò ní kíkú oríire kankan àfi ká kí ẹ kú orí ibú tí ò ń ṣe ní online. àṣẹ orí ẹ tó gbórin ó kọ gbórin dànù kò sọ pọlọ kankan bẹ́ẹ̀ ó wá sọ pé ẹnìkan ti búlọ̀kù ẹ ọ̀hún ṣe ní búlọ̀kù ẹ ó fẹ́ máa fi kàbí sanra ó fẹ́ máa fi tírẹ́ǹdì. ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ dira yín síta táwa fi ríra tá a fi rí wòwò yìí tá a fi mọ̀ pé irú pátá báyìí lẹ́wọ̀ báyìí ní abẹ́ yín ṣe rí ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ dira yín síta l'Ógbómọ̀ṣọ́. ẹ̀bẹ̀ ti gbọ́ ẹ gbọ́ gbogbo àṣírí ìyálóde àwa kọ́ la sọ o ìkan nínú yín ló sọ gbogbo nǹkan tá à ń lo ègé sí nǹkan tẹ́ ń post sórí àwọn péèjì yín làwa lọ mú. ṣé àwọn ará bíbá yìí ṣé tó bá dẹ̀yìn ọ̀la tó bá ti wọ́n lọ tán tàbí tí wọ́n bá parí ọ̀rọ̀ tó jọ wà láàrin àwọn méjèèjì ojú kí làwa fẹ́ máa wòra wa Ìjẹ̀ṣà máa sọ pé àṣeere ni àbí àṣeere. ìwọ kan wá ń wò nínú ẹbí pé ẹni tó máa gbé ògo òdìlé wọn ga lélẹ́yìí ṣé bó ṣe fẹ́ gbé gàrè ṣọ́nà tó fẹ́ tọ̀ fi gbé ògo òdìlé gàrè ṣé yàn ń ṣerú eléyìí kó gbógo òdìlé ga ṣé yàn ń ṣerú eléyìí kó gu ẹ̀ kó yọ ṣé yàn ń ṣerú eléyìí kó tẹ̀síwájú nínú iṣẹ́ ṣé yàn ń ṣerú eléyìí kó lágbègà lẹ́nu iṣẹ́. Àmọ̀tẹ́kùn Oòduà kò ní bàjẹ́ fún yín ọ̀gá mi kò ní bàjẹ́ ìjáyà blọ́gà ní gbogbo Ògbómọ̀ṣọ́. owó tó ń fún ẹ kò tọ́ ṣe ara ẹ ó tún kórè ibùba ẹ ní ìwọ Karunwi yẹn ó wá ń dá wàhálà alẹ́ lọ́dọ̀ ọba sọ́dọ̀ ìmáàmù látọ̀dọ̀ ìmáàmù sọ́dọ̀ ẹbí ìmáàmù. gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kídìlé bàbá wa Ayílára kó má tòrò omi ìdílé yín kò ní tòrò tó ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ ló máa gbọ́ ọ̀rọ̀ tí aláàmù bá bógiri sọ ló máa gbọ́ gbogbo eléyìí tí mo sọ ní wákàtí ọwọ́ yìí ó lọ sí ilé àṣẹ. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó jáde ó sọ̀rọ̀ nípa rere nǹkan tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe. Àmọ̀tẹ́kùn ẹ máa gbà wá lálejò a máa lo dídí ọ̀sẹ̀ kan ní Ògbómọ̀ṣọ́ tá a máa rìn káàkiri tí kì í ṣe pé a máa gbé mọ́tò ìsídà ká fẹsẹ̀ rìn tàbí ká gbé ọ̀kadà ká wá wo nǹkan tí Dáúdà wọn fẹ́ dà fún wa ní Ògbómọ̀ṣọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a subscribe sórí àwọn ẹ̀rọ ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde ẹ má bá a like ẹ má bá a comment kẹsì má bá a share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa lẹ́nìí àwọn kan bí wọ́n ṣe rí wa bí a ti ṣe jáde báyìí wọ́n á ní Òkodoro Yorùbá tẹlifíṣàn ó fẹ́ wá tákù àwọn kan ni a ò sì wá láti wá tákù àwọn kan ṣùgbọ́n ó máa jọ tákù lójú àwọn tó létí ọ̀tẹ̀ lójú àwọn tí wọ́n ní understanding rìkíṣí ó máa dàbí tákù ni àwa kí àwa kú oríire ni fún ìkan lára àwọn blogger tó jẹ́ olóríire ní Ògbómọ̀ṣọ́
àti ẹnìkan nínú àwọn blogger tó wà lọ́dọ̀ apá òsì ṣùgbọ́n tí wọ́n ti ń jura wọn lẹ̀ díẹ̀díẹ̀ fún àwa tí a wà ní apá ọ̀tún. Lákọ̀ọ́kọ́ mo kí ọ̀gá wa Àmọ̀tẹ́kùn Oòduà ẹ kú oríire ti ọ́fíìsì tuntun tí ẹ ṣí lágbára Ọlọ́run ọba. Lẹ́yìn tẹ́lẹ̀ yìí frequency la máa gbọ́ pé ẹ gbà pé Àmọ̀tẹ́kùn Oòduà ó ti gba frequency ti rédíò, ó máa jẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. A wá jẹ́ Àmọ̀tẹ́kùn FM, ó ti rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Olóríire aláàánú tó máa gba frequency fún yín Àmọ̀tẹ́kùn Oòduà láìpẹ́ yìí Ọlọ́run á yàn mọ́ yín. Ẹ̀yin olóríire l'Ógbómọ̀ṣọ́ a kí yín ní ọ̀pọ̀lọpọ̀. Ó sì wá fi àkókò yìí kí Karunwi Media TV wípé ó kú orí ibú tó ń ṣe ní online, ó kú orí ibú torí pé ẹni tó bá yẹ ká kíkú oríire la máa kíkú oríire. Ìwọ ò ní kíkú oríire kankan àfi ká kí ẹ kú orí ibú tí ò ń ṣe ní online torí pé ó wo àwòkọ́ṣe olóríire ènìyàn tó jẹ́ blogger tó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn wa ọ̀gá wa tó wà ní Ògbómọ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn Oòduà. Ìwọ òwò àwòkọ́ṣe eré lára wọn wípé wọ́n ń tẹ̀síwájú nítorí wọ́n tẹ̀lé ọ̀tẹ̀, wọ́n tẹ̀lé rìkíṣí, wọ́n tẹ̀lé olótìtọ́ ènìyàn. Kí wọ́n tó tẹ̀lé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n kọ́kọ́ lọ ṣe findings, wọ́n gbọ́rọ̀ lẹ́nu ìkíní, wọ́n gbọ́rọ̀ lẹ́nu kejì, wọ́n rí i pé àwọn ìkejì yẹn o ìyẹn táwọn owó òsì yẹn wọn ò ṣe tẹ̀lé. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun ló ṣe tẹ̀lé torí pé ó jólótìtọ́ ènìyàn, torí kì í ṣe ọlọ́tẹ̀ ènìyàn, kì í ṣe onírìkìṣí ènìyàn, kì í ṣe ẹni tó fẹ́ dé sílùú Ògbómọ̀ṣọ́ kó wá bàbẹ̀ jẹ́. Ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́líà Yunusa Ayilara II, ìmáàmù àgbà fún gbogbo ilé Ògbómọ̀ṣọ́, àtẹni tó fẹ́ àtẹni tí ó fẹ́. Àmọ̀tẹ́kùn Oòduà ó dúró tì wọ́n. Kì í ṣe pé ìmáàmù fún Àmọ̀tẹ́kùn lówó ṣùgbọ́n àlùbáríkà òun ló wọ iṣẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà. Àmọ̀tẹ́kùn Oòduà nìyẹn wọ́n lọ gba new apartment fún ọ́fíìsì wọn. Láìpẹ́ yìí Àmọ̀tẹ́kùn ẹ máa gbà wá lálejò, à ń bọ̀ wá kí l'Ógbómọ̀ṣọ́. Gbogbo àwọn tí wọ́n ń halẹ̀ tọ́ni tó bá ṣe kíní kan mo jẹ̀ ti ń bọ̀ lọ́dọ̀ òpònú ṣùgbẹ́ṣùgbẹ́ yẹn, mo sì ń bọ̀ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ tó sọ sí Kàbísọ́lá mo sì ń bọ̀ lórí ẹ̀. Àmọ̀tẹ́kùn ẹ máa gbà wá lálejò, a máa lo dídí ọ̀sẹ̀ kan ní Ògbómọ̀ṣọ́ tá a máa rìn káàkiri tí kì í ṣe pé a máa gbé mọ́tò, ìsídà ká fẹsẹ̀ rìn tàbí ká gbé ọ̀kadà ká wá wo nǹkan tí Dáúdà wọn fẹ́ dà fún wa ní Ògbómọ̀ṣọ́. Ẹ wá mọ̀ pé ìkan ojú ìkan lọ. À ń bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ láti wá ṣe àbẹ̀wò sí fún ọ̀kan lára àwọn blogger tí wọ́n mọṣẹ́ níṣẹ́, tí wọ́n mọ òkodoro, tí wọ́n fẹ́ràn òtítọ́ láti máa ṣe. Karunwi kan mo kí ẹ kó orí ibú tó ṣe nítorí pé ẹni tó bá tọ́ fóríire a lè kí fún oríire o. Ẹni tó bá jẹ́ olóríire la máa kí kú oríire, ṣùgbọ́n ìwọ orí ibú la máa kí ẹ pé o kú orí ibú o Karunwi tiẹ̀ dúró náà. Mo òbí lọ́jọ́ sí o sọ wípé ìwọ kan ṣo tó ń wò nínú ẹbí, ìwọ kan wá ń wò nínú ẹbí pé ẹni tó máa gbé ògo òdìlé wọn ga lélẹ́yìí, ṣé bó ṣe fẹ́ gbé ga rè, ṣọ́nà tó fẹ́ tọ̀ fi gbé ògo òdìlé ga rè, ṣé èèyàn ń ṣerú eléyìí kó gbógo òdìlé ga, ṣé èèyàn ń ṣerú eléyìí kó gu ẹ̀ kó yọ, ṣé èèyàn ń ṣerú eléyìí kó tẹ̀síwájú nínú iṣẹ́, ṣé èèyàn ń ṣerú eléyìí kó lágbègà lẹ́nu iṣẹ́. Karunwi ó lè lágbègà lẹ́nu iṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí. Ìwọ gangan ni ẹni àkọ́kọ́ tí ó fẹ́ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó ní ìtẹ̀síwájú. Ìwọ gangan lẹni àkọ́kọ́ tó fẹ́ jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó tòrò torí pé àwọn nǹkan tó ń ṣe yìí, owó tó ń fún ẹ kò tọ́ ṣe ara ẹ, ó tún kórè ibùba ẹ ní. Ìwọ Karunwi yẹn ó wá ń dá wàhálà alẹ́ lọ́dọ̀ ọba sọ́dọ̀ ìmáàmù, látọ̀dọ̀ ìmáàmù sọ́dọ̀ ẹbí ìmáàmù. Lágbára Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí
kílùú Ògbómọ̀ṣọ́ kó má tò, ilé àtọ̀nà yín kò ní tò. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kídìlé bàbá wa Ayílára kó má tòrò, omi ìdílé yín kò ní tòrò. tó ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ ló máa gbọ́, ọ̀rọ̀ tí aláàmù bá bógiri sọ ló máa gbọ́. Gbogbo eléyìí tí mo sọ ní wákàtí ọwọ̀ yìí ó lọ sí ilé àṣẹ wá. Ó yá káró wí. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó jáde ó sọ̀rọ̀ nípa rere nǹkan tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe fún àwọn ọ̀tá wọn tí wọ́n jẹ̀ mọ́ pé wọ́n ọ̀tá wọn ní ìfúnpá lára kí ìmáàmù mọ̀ pé ọmọ ọ̀tá wọn lélẹ̀ wọ́n á ṣe fún un torí pé nǹkan tọ́lọ́run yàn wọ́n kí wọ́n wá ṣe nílùú Ògbómọ̀ṣọ́ òun nìyẹn. Ìmáàmù òwò pẹ́ nìkan ọ̀tá òun kò wò pẹ́ nìkan ọ̀rẹ́ òun, ó ń ṣe tiẹ̀ ní. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ wá jáde ó sọ̀rọ̀, gbogbo ẹ̀yin òpònú blọ́gà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní takú Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ mo kí ẹ kó oríire torí pé Ọlọ́run ti mú ẹ kúrò nínú òkùnkùn, ó ti bọ́ sínú ìmọ́lẹ̀. Oríire ńlá ló ṣe Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn tó ń takú ẹ̀yìn fi wọ́n lẹ̀, k'Ọlọ́run má jẹ́ kí wọ́n dán nǹkan tó mọ̀ òtítọ́ ni. Bíbélì sọ pé ẹ̀yin yóò mọ̀ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Wọ́n ti mọ̀ òtítọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n yọ̀bá ṣẹ́yìn kéékèèké tó ń fún wọn yẹn, ọmọ òjọbẹ̀rì tó ń jákò sáyà òun ni wọ́n ó ti ń jọ wọ́n lójú. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó jáde ó sọ̀rọ̀, ó ní nǹkan tí ìmáàmù ṣe yìí ó jọ òun lójú, ó kún òun lójú. Àwọn ọ̀tá wọn ni wọ́n ṣe nǹkan fún yìí, wọ́n wò pé àwọn ọmọ ọ̀tá wọn rèé, wọ́n wò pé ẹbí àwọn ọ̀tá wọn rèé, wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ fún wọn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó fún àwọn nǹkan tó máa fi jẹun títí ayé ó gbé fún wọn. Ẹ tún wá ń sọ̀rọ̀ mọ́ṣáàṣì sí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ̀yin nìyẹn o, Ọlọ́run nìyẹn o. Àti mọ̀ pé láìpẹ́ yìí Ọlọ́run máa ṣèdájọ́ yín, ẹ̀ ní ṣẹ́kọ̀ọ́ yẹn kan, ẹ̀ ní kú o, ẹ̀ ní run o. Ẹ máa wò ṣe ìṣeré ìmáàmù Ògbómọ̀ṣọ́, gbogbo yín pátá ẹ wá máa ti ká àbámọ̀ bẹnu bó ṣe máa jẹ́ nìyẹn. Ó ti rí bẹ́ẹ̀ o. tó gbogbo ẹ̀yin blọ́gà tó kù, mo fi àkókò ìbẹ̀yìn ẹ̀yin blọ́gà tẹ wà lápò òsì, mo fi àkókò ìbẹ̀yìn ẹ̀yin ní ẹ lọ sọ̀kọ́m kí n kọ́ mú yín kó lè nípọn. Tẹ́ ẹ bá sọ̀kọ́m nǹkan mú yín máa nípọn, tẹ́ bá sọ nǹkan nǹkan mú yín máa gbé pẹ́ẹ́lí. Ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ fi rìkíṣí sílẹ̀, ẹ jẹ́ kí nǹkan kó lọ bó ṣe yẹ kó lọ. Ẹ jẹ́ kí nǹkan kó lọ bó ṣe yẹ kó lọ. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Ẹ̀yin blọ́gà tó kù yìí ẹ̀yin náà lọ sọ̀kọ́m. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó ti rí ìmọ́lẹ̀, ó ti rí pé inú òkùnkùn lẹ́wà, òun náà nìyẹn o. Ṣèbẹ́ ti gbọ́, ẹ gbọ́ gbogbo àṣírí ìyálóde, àwa kọ́ la sọ o, ìkan nínú yín ló sọ. Gbogbo nǹkan tá à ń lo ègé sí, nǹkan tẹ́ ń post sórí àwọn péèjì yín làwa lọ mú. À ń sọ fún yín pé ẹ mọ̀ṣẹ́, àwa tá a wà lábẹ́kúta mi báyìí àmọ̀ṣẹ́ a competent, orí wa pé tá a bá fẹ́ dààmú yín la máa gba sórí kí náà yín ṣe kíníkan la máa ṣe bẹ́ẹ̀ tó ṣépè fún yín. Alábìàmọ́ làwa, àwọn ò lè ṣépè fún yàn kó mú yàn, ṣùgbọ́n tó bá dùn wá tá a bá ṣe ń sọ báyìí aláàgọ́ ọ̀run á máa láago sí i. Ṣé bẹ́ẹ̀ ti gbé gbogbo nǹkan tó sọ lórí péèjì nípa ìyálóde àti sẹ́kẹ́tìrì, orí péèjì yìí láti mú àbáraláwa mú fọ́ àbí ẹ rí wọn nínú stúdíò Òkodoro Yorùbá tẹlifíṣàn ni, ẹ rí wọn mi báyìí ìpè nígbà tó wá sábẹ́kúta tàbí kankan lọ́gbọ̀n wá sí stúdíò Òkodoro Yorùbá tẹlifíṣàn, wọ́n tọ́ kámẹ́rà sí wọn lórí, wọ́n tọ́ kámẹ́rà sí wọn lójú, wọ́n bẹ̀rẹ̀ sí ní interview wọn. Ṣé kìí ṣe inú péjì náà ló wà? Ti tọjọ́ sí tọ́sọ̀ yìí pé jẹnẹrétọ̀ kò ṣe jẹnẹrétọ̀, ṣé kìí ṣe inú péjì ló wà? Àní pé àwa mọṣẹ́jú yìí lọ, a mọ nǹkan tá à ń ṣe, a ò lè ṣe nǹkan kan kó bu wá lọ́wọ́ torí pé gbogbo nǹkan tá à ń lo ègé sí inú péjì náà láti mú. Gbogbo ẹ̀yin blọ́gà tó kù, ẹ̀yin àparò, ẹ̀yin ọ̀pọ̀lọ́, ẹ̀yin ewúrẹ́, ẹ̀yin àgùntàn, ẹ̀yin gọ̀ǹgọ̀ṣú èdìgàrẹ́, bẹ́ẹ̀ ti gbọ́ tó náà lọ gẹ̀tó. Ẹ̀yin blọ́gà
tí ẹ ò mọṣẹ́ ẹ̀yin blogger wà lágbèǹde ẹ̀yin náà lọ sọ̀kọ́m kí n kọ́ mú yín kó lè gbé pẹ́ẹ́lí àtìlẹ̀mọ́lẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà kò sínú ọlọ́tẹ̀ ẹ wo gbèsè ayé ẹ̀gbọ́n yẹn bó ṣe rí ẹ wo gbèsè ayé wọn Àmọ̀tẹ́kùn Oòduà kò ní bàjẹ́ fún yín ọ̀gá mi kò ní bàjẹ́ ìjáyà blogger ní gbogbo Ògbómọ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn Oòduà ìjáyà blogger ní gbogbo Ògbómọ̀ṣọ́ orí Àmọ̀tẹ́kùn Oòduà orí wọn ti pé jù ó ń gbá lára wọn ó ń gbá Àmọ̀tẹ́kùn ó ń gbá lára rẹ̀ ó ń gbá lára Àmọ̀tẹ́kùn ó ń gbá lára rẹ̀ ó ń gbá ṣé orí ẹ̀gbọ́n ẹ ti pé jù ọ̀gá mi wá fi orí Àmọ̀tẹ́kùn ó lẹ̀ mọ́ gbogbo ọ́fíìsì ẹ̀ báyìí ó fi bá gbogbo bẹ̀ jẹ́ ìwọ tó bá fẹ́ gbé mú Àmọ̀tẹ́kùn yọ á fa ìyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí pé orí yín ó pè é ìtorí ẹ̀ pé nù yín 100% 0.3 lórí ẹ̀ pé nù yín ilé ẹ̀yìn àparò blogger tẹ wà ní Ògbómọ̀ṣọ́ yẹn ẹ lè join campus ẹ lọ kọ́ṣẹ́ mọṣẹ́ lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà nítorí pé kẹ́ tó máa gbé nǹkan kan jáde ẹ kọ́kọ́ wádìí ẹ̀ Bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájúdájú ká fìdí òtítọ́ múlẹ̀ ẹ̀yin náà tí ẹ ronú ara yín ni kẹ́ ẹ tiẹ̀ wà jókòó lọ́jọ́ kan kẹ́ẹ̀kọ́ pé mítìn pé gbogbo àwa àparò blogger o ẹ wá o ẹ jẹ́ ká ṣe mítìn ni o ìtí àwọn arábí báyìí tó ń lò wá fúnra wa yìí ó ti tó gẹ́ àwa ọmọ Ògbómọ̀ṣọ́ àwa ń di rìkìṣí sí ara wa a ò lè rí ara lójú ọ̀nà kákíra wa a ò lè rí ara lójú ọ̀nà kádìmọ́ra wa a ò lè rí ara ní pàtí kan kẹ́nìkan dìde kẹ́lòmí ìjókòó àyè a máa já ẹnìkan ò lè lo máìkì tán kọ́ gbé fún yín ẹ̀ máa fi áńkì sórí ẹ̀ ẹ jẹ́ ká pera wa ká jọ jókòó ẹ má jẹ́ kọ́ arábí báyìí kó máa lò wá fúnra wa ẹ jẹ́ ká jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó so papọ̀ wọ́n ní tí kinní kan ò bá lánú alágbọ̀n ò lè wo gírí tí àwa bá ṣe àlọ́ṣọ́ àwọn ará ẹ̀ta wọn ò ní máa rí wòwò wa ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ dira yín síta táwa fi ń ríra tá a fi ń rí wòwò yín tá a fi mọ̀ pé irú pátá báyìí lẹ́wọ̀ báyìí ní abẹ́ yín ṣe rí ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ dira yín síta l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ́ fi ẹlẹ́yà yín síta ẹ̀yin lẹ́ jẹ́ kó rí yín pé kí tẹ̀ ń ṣe gbogbo yín l'Ógbómọ̀ṣọ́ àwọn blogger yín l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ń gbéṣẹ́ fún tí wọ́n pe àrò àti ọ̀dọ́ inú wọn papọ̀ wípé ìjà ẹ ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó bójúmu ṣó tọ́ àbí kò tọ́ ṣé àwọn ará bíbá yìí ṣé tó bá dẹ̀yìn ọ̀la tán bá tí wọ́n lọ tán tàbí tí wọ́n bá parí ọ̀rọ̀ tó jọ wà láàrin àwọn méjèèjì ojú kí làwa fẹ́ máa fura wòra wa ìjẹ̀ṣà máa sọ pé àṣeere ni àbí àṣeere ẹ pera yín jọ bẹ́ẹ̀ ókè ẹ jẹ́ kí n bá yín sọ kọ̀ọ̀kan láàrin gbogbo ìlú tó kù tó yí yín ká Ẹ̀gbá ní Ìbàdàn ní Ọ̀ṣun ní Èkìtì ní talẹ́rì tìlú ẹ̀ torí bí ìlú yìí ṣe rí talẹ́rì tí blogger tí wọ́n ń dìde ogun sára wọn nílùú ìlú kan ṣo talẹ́rì tìlú ẹ̀ torí báyìí kí ló tẹ̀ ẹ́ pé àdúrà tọ̀rọ̀ fún inú yín ṣé káwọn sọ pé orúkọ tó ń pè yín pé ọ̀tẹ̀ ló tẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ dó ṣé ká sọ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí wọ́n lò yín mọ́ àwọn tí wọ́n ń lò yín yìí ẹ jẹ́ kí wọ́n lọ pe ọmọ wọn kọ́ máa lò wọ́n ọmọ wọn ẹ jẹ́ káwọn ọmọ wọn náà jẹ́ ọ̀tá ara wọn bẹ́ẹ̀ ìṣèjọ́ ọ̀tá ara yín l'Ógbómọ̀ṣọ́ yẹn ẹ jẹ́ káwọn ọmọ wọn àwọn tó ń lò yín fún iṣẹ́kíṣẹ́ yẹn ẹ jẹ́ kí wọ́n jẹ́ ọ̀tá ara wọn òun mo fi sọ fún yín pé orí yín ó pé ìtorí ẹ̀ pé inú yín kò pọ̀ tábà bá yín sọ ẹ ò ní gbọ́ ẹ ti fẹ́ dira yín síta o òun làwa ṣe ń bá yín dá sí o tí ẹ bá fẹ́ dira yín síta a ní bá yín dá sí o ẹ gbówó tó wọn àgbàlagbà máa ń pa ni wọ́n á ní wípé tí àlejò bá ti mọ ẹdìyẹ dúdú tàbí ẹdìyẹ funfun nínú ṣáàsùn ó náwó kan tara lẹ́nu ṣé ṣojú ẹ̀ lọ ṣe pa ni àbí ṣojú ẹ̀ lọ ṣe tú ìṣojú ẹ̀ kan lọ ṣe tú ẹ̀yin ra ilẹ̀ ń ṣẹlẹ̀ yàrá yín ẹ lọ jókòó jẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó tó ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé àwo ò ní í ṣe o àwo ò ní dúró o láì má máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ ibi tó bá jẹ́ ilẹ̀ Yorùbá torí pé ilẹ̀ bàbá wa ni ọmọ Odùduwà ni wá ọmọ Ilé-Ifẹ̀ là wá ọmọ Ọ̀yọ́ ni wá a ò tẹ̀lé fọwọ́ òsì júwèlé bàbá wa torí pé ilẹ̀ kóòtù òjìire ni gbogbo ibi tó bá ti ṣe ìjẹ́ jíire ibi tó ní àjíire a máa dá síbẹ̀
bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ni kẹ́ ẹ lọ ronú ara yín. Tẹ́ ẹ bá ti ronú ara yín, tẹ́ ẹ ti ṣetán láti succumb, tẹ́ ẹ ti ṣetán láti farabalẹ̀, tẹ́ ẹ ti ṣetán láti pe peace meeting. Àwa àjọ jókòó papọ̀, àjọ máa ṣe, àjọ máa jẹ, àjọ máa mu. Láì jẹ́ bẹ́ẹ̀ a ò ní gbà o. Ẹ lọ fi ara balẹ̀. Ẹ̀yin àparò blogger, ẹ̀yin aláìmọ̀ṣẹ́ blogger l'Ógbómọ̀ṣọ́, ẹ̀yin olódo blogger l'Ógbómọ̀ṣọ́, ẹ lọ fi ara balẹ̀. Torí pé ẹ̀yin lára yín ò balẹ̀, ẹ̀yin lẹ mọ̀ṣẹ́, ẹ̀yin lórí yín ò pé. Èlò ló ń fún yín tó ń jẹ́ kí ẹ máa bára yín jà, tó ń jẹ́ kí ìlú kó máa dàrú. Lẹ́yìn ọmọ Ògbómọ̀ṣọ́ sọmọ Ògbómọ̀ṣọ́, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ kárò ń wí yẹn. Ṣọ̀bọ́ sọ pé torí èèyàn bá gbórin ó yẹ kọ́pọ̀ lọ́wọ́ à ń bẹ́ ni. Àṣẹ orí ẹ tó gbórin ó kọ́ gbórin dànù, kò sọ pọlọ kankan bẹ́ẹ̀. Ó wá sọ pé ẹnìkan ti blọọkù ẹ, ọ̀hún ṣe ní blọọkù ẹ, ó fẹ́ máa fi kàbí sanra, ó fẹ́ máa fi trendy, ó fẹ́ máa fi ní followers. Ó wá òpònú sọ̀wénù, ó wá sọ pé lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí. Different account mẹ́rin mo ní tí gbogbo ẹ̀ ti wà monetized. Lọ́ọ́ béèrè, mo ní Facebook mẹ́rin tó ti wà monetized, mo ní YouTube tó ti wà monetized, TikTok, Instagram. Lọ́ọ́ béèrè. Eléyìí tó rí tí mo fi jáde yìí, òun ló jẹ́ ló wá àkáǹtì mi. Òun kan tí mo fi sọ fún ẹ pé orí ẹ ò pé nìyẹn, kì í ṣiṣẹ́ blogger làá fi ń jẹun. Ó gbọ́, mo ní studio táwọn olórin hip hop, àwọn oní Fuji, àwọn oní jùjú, àwọn gospel tó máa ń ṣiṣẹ́ ń bẹ̀, mi kì í ṣe olóṣì. Mo install, mo set up studio fẹ́yàn. Tó bá fẹ́ set up studio l'Abẹ́òkúta lọ béèrè. Mo set up studio fẹ́yàn, ó ní iye ṣáàjì sí mi. Ok, studio tí mo fẹ́ bẹ́ẹ̀ set yìí o, èmi máa lọ ra gbogbo equipment. Tó bá yẹ pé mo fẹ́ set yẹ, iye báyìí ní equipment. Tí n bá fẹ́ bẹ́ẹ̀ set up studio 2 million naira máa gbà, tọ́jà máa sàn. Ṣé olóṣì ló pè mí? Ó jẹ́ wá kọ́ṣẹ́mọṣẹ́, àìmọye iṣẹ́ tá a ti ní lọ́wọ́. Mo ń sẹ́ẹ̀tì live streaming, video live streaming fún àwọn èèyàn chọ́ọ̀chì, àwọn concert, àwọn studio, live concert studio. Kó lọ bèrè àwọn òkè iṣẹ́ olóṣì. Gbogbo kákọ̀sí wa pátá kò sólóṣì nù wá. O rí set up wa ni, o rí set up kàbísọ́ra ni. Mo tẹ̀ ti wá gbọ́ information pé nǹkan tó ń ka yín lára nìyẹn. Ẹ jẹ́ tètè lọ bínú kẹ́ lọ kó sódò ìlú yín. Tó bá máa dijọ́ kẹta ẹ̀ léfò, ẹja ti jẹ yín, akọ́kọ́ yojú ẹ jẹ. Tó bá yojú jẹ ayẹpọ̀n jẹ, kó lọ jẹ kó rí ẹ pé ìwọ kárùn wí mi di ayẹ. Ṣé ìwọ tó fẹ́ pè lọ́mọ ológo lélẹ́yìí? Ọ̀nà ìbéèrè tí fẹ́ bá lògo ẹ kò ní bàjẹ́ fún ẹnì kankan wa. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká dúró lẹ́nìí. Mo kọ̀ wá kí ọ̀gá wa Àmọ̀tẹ́kùn Oòduà kú oríire ni. Mo tẹ̀ kí Kárò wí kú ìbànújẹ́ kú orí ibu tó ń ṣe. Lágbára Ọlọ́run ọba, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀ ní sórí ibu. Ẹ máa ṣàmì sí abẹ́ comment section. Òkodoro Yorùbá Television. Ire o. Òkodoro Yorùbá Television.